a rí pé orílẹ̀-èdè wa Nàìjíríà yìí àwọn iṣẹ́ láabi, àwọn ìwà tí ọ̀dá, àwọn ìṣesí tó burú ó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ti pẹ́. Àwa máa gúrú ẹ̀ ní afẹ́fẹ́ ní máa fẹ́ débí àmà pé tó lè tó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ní ìjẹjọ́ ìṣẹ̀lẹ̀ aburú yìí ó wọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wá, ó wọ agbègbè wa wá l'Ógbómọ̀ṣọ́, ó dá ẹ̀rù balẹ̀, ó dá jẹ́lẹ̀jẹ̀lẹ̀ gbogbo èèyàn, ọkàn kálùkù ó balẹ̀. Oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń pè ìṣẹ̀lẹ̀ yìí ní àgbáńlá ayé àti láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Al-qitaliyya, al-lususiyya, al-irhabiyya, al-iqtitaf, as-sarqa, al-qatl ash-sha'iri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n máa ń pè àwọn ìṣẹ̀lẹ̀ yẹn. Àwọn míì lè pè ní militancy, àwọn míì lè pè ní banditry, àwọn míì lè pè ní insurgency, àwọn míì á pè ní terrorism, àwọn míì á pè ní kidnapping, armed robbery, àwọn míì á pè ní murder, ẹlòmíì á pè ní ritual killings. Jẹ́rí gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a kà kalẹ̀ yìí, orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ṣùgbọ́n ìṣesí wọn kò jọra wọn. Ká gbé èèyàn pa, ká jínigbé, ká fi èèyàn ṣoògùn, ká ṣe oríṣiríṣi nǹkan, ká gbé èèyàn, ká sọ wípé a fi ń lọ ṣoògùn owó, àbí ká gbé èèyàn nítorí ipa fẹ́ gba owó lórí ẹni tá a gbé ká tó gbé lẹ̀, àbí kí wọ́n ti ẹ̀gbé tán kí wọ́n gbowó kan tó pa ẹni yẹn. Àwọn tí ó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn. Ní ìjẹjọ́, níjọ́ Jímọ̀ jẹjọ́, ìṣẹ̀lẹ̀ láabi ìwá ṣẹlẹ̀ ní agbègbè wa l'Ógbómọ̀ṣọ́ bí. Ọkàn kálùkù lóminú, ó bà wá nínú jẹ́, ọ̀pọ̀ òtí ẹ̀mọ́ tí ó sọ, ẹlòmí ọmọ tí ó ṣe, ẹlòmí ọmọ orí ojú tó mẹ́fì wò kálùkù dárìnlẹ̀. Ó sọ ọlọ́gbọ́nkọ́, gbogbo ìmọ̀ tí kálùkù mọ̀, gbogbo bí kálùkù ṣe lágbára tó kálùkù wá dọ̀lẹ́lẹ̀ kan náà, orí pé kò sẹ́ni tó rò pé bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Àwa bẹ̀ náà, ẹni tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run bá wa dáwọ́ ẹ̀rọ. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n sì wà ní ìgbèkùn, tí àwọn ajínigbé tí wọ́n gbé lọ ní Yáwọ́ta àti ẹ̀sí ẹ̀lẹ̀ àti Ahoro, gbogbo àwọn ibi tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yìí àtàwọn ilé ẹ̀kọ́ tó ti ṣẹlẹ̀, abẹ́lẹ́wọ̀n bá lè jọ lápọ́mọ́ṣà ìbáwá fi àlàáfíà síbẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá wà láhàámọ́, ọba lè jọ lápọ́mọ́ṣà ìbáwá tú wọn lẹ̀. Ṣé rí èyí tó wá gba nínú jẹ́ jù, òun ni kí wọ́n wá gbé ọ̀bẹ kí wọ́n máa fún ọmọnìyàn lọ́rùn. Ya subhanallah, mo làánú sálọ, àwọn èèyàn ṣe wá dájú báyìí, kí la fẹ́ gbà, kí ló lè tó bẹ́ẹ̀, kí la ń bára wa fà, kí la fẹ́ gan. Abẹ́lọ́n, Ọlọ́run bá wa dáwọ́ bẹ́ẹ̀ dúró. Gbogbo àwọn mọ̀lẹ́bí màlára tí àwọn èèyàn wọn tí wọ́n ti lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ aburú yìí, Ọlọ́run má ṣe bá wa rọ̀ wọ́n lójú. Kálùkù wa náà Ọlọ́run rọ̀ wá lójú gẹ́gẹ́ bí ìlú, Ọlọ́run má jẹ́ àríwó ẹ̀mọ́ l'Ógbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀, àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run má ṣe bá wa fi àlàáfíà sí gbogbo àgbáyé. Albarka la hawla wala quwwata illa billah. Ṣé rí ìṣesí ẹ̀sìn Islam ò fẹ́ rárá bí ti wọ̀rọ̀. Ẹ̀sìn wa kóró ojú púpọ̀ sí ká pa èèyàn, ẹ̀sìn wa kóró ojú sí ká gbẹ̀mí ọmọnìyàn. Ẹ̀sìn wa ò fẹ́ rárá. Tó bá yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ̀bi ikú, tó bá yàtọ̀ sáwọn, kò sí nǹkan tó mọ ènìyàn gbọ́dọ̀ ṣe tí wàá fi wá sọ pé ẹ̀mí ẹ̀ ló kà tó fẹ́ gbà. Ẹ jẹ́ mú Al-Qur'an ká lè bá àmọ́ tó mọ́ tí mọ̀ bí dáadáa. Ká sì lè mọ ìjìyà tí Islam fi kalẹ̀ fún ẹni tó bá ṣe irú tí wọ́n ṣe. Ẹni tó bá ṣe irú nǹkan tí wọ́n ṣe, ẹ̀sìn wa ò fi ọwọ́ kékeré mú o. Kódà à ń bẹ ìjọba orílẹ̀ Nàìjíríà, wọ́n jẹ́ ká lo òfin ìtàlù Kùránì wí, wọ́n jẹ́ lò ó. Tí a bá lo òfin ìtàlù Kùránì wí fún àwọn terrorists tá a lò, lórí àwọn kidnappers tá a lò, lórí àwọn bandits tá a lò, lórí àwọn terrorists tá a lò, lórí àwọn insurgents lórílẹ̀ Nàìjíríà, yẹ́ rí pé alábí ọjọba torí pé wọ́n mọ̀ bá wọn yóò. Tá a bá wọnú Suratul Ma'idah, ayah 32 tó fi dé 34, Ọlọ́run ní min ajli dhalika katabna ala bani Isra'ila annahu man qatala nafsan bighayri nafs aw fasadin fil ard faka'annama qatala an-nasa jami'a. Ọba àlekè ọlá ní ẹnikẹ́ni tí ó bá gba ẹ̀mí èèyàn kan tó pa ọmọnìyàn, ó pa, ó fi mọ́ pa ni, ó fọ̀bẹ pa ni, ó fàdá pa ni, ó sàsí ló fi pa ni, gbogbo ọ̀nà tó mú kí ó ẹ̀mí ọmọnìyàn ó gbà pọ̀ mọ́ ẹ lọ́wọ́. Aw fasadin fil ard, abó tí ẹ ń ṣe nǹkan láti dá wàhálà alẹ́ sáwùjọ, ẹwọ́n tí wọ́n ṣe yìí nísìn, ẹni wọ́n dá wàhálà alẹ́, wàhálà tó pọ̀, confusion everywhere, kálùkù mọ́ tó kàn, ìjọba wà confused, àwọn agbófinró wà confused, gbogbo àwọn aráàlú wà confused, olórí ìlú wà confused, ọmọ ẹ̀yìn náà ò mọ̀ tí ó ṣe, gbogbo àwọn tí wọ́n bá dárú wàhálà yìí lẹ̀. Faka'annama qatala an-nasa jami'a, tó bá ṣe yí pé ẹ̀mí èèyàn kan ṣo péré ló bọ́ lórí ìrìn àjò kan tí èèyàn bá rìn tẹ́mí ẹ̀dẹ̀ kan fi wá bọ́mọ ẹ lọ́wọ́, wà á gbalá gẹ́gẹ́ bí ẹni kó pa gbogbo ayé.
bí ìgbà tí ọlọ́run mọ̀ rí ẹni bí ìgbà tó ṣe pé ó ti pa gbogbo ayé, ẹni bá pa èèyàn kan tó gba ẹ̀mí èèyàn kan tẹ́mi ẹnì kan fi bọ́ mẹ́ lọ́wọ́, ọba àlejò ọlọ́run wẹ̀ nígbà tó ṣe pé gbogbo ẹ̀dá èèyàn tó dá pátá ló gbẹ̀mí wọn, báwo ló ṣe wá lójú rí ọlọ́run dá èèyàn wọ́n sì gba ẹ̀mí wọn. ọlọ́run ní walaqad ja'atuhum rusuluna bil bayyinati thumma inna kathiran minhum ba'da dhalika fil ardi lamusrifun. ọlọ́run ní ọlọ́run mo ti mú àwọn òjíṣẹ́ wá láti wá ṣàlàyé táwọn yìí. àwọn ànábì ọlọ́run ti wá tí wọ́n ṣàlàyé ẹ̀ nígbà táwọn ànábì ọlọ́run lọ, àwọn sàhábà náà ṣàlàyé ẹ̀, àwọn tábìrìn wọ́n ṣàlàyé ẹ̀, gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé gbogbo àwọn àfáà lóríṣiríṣi kálukú náà wọ́n ṣàlàyé ẹ̀ pé mọ́ pààyàn kápáyàn dá ìsìláàmù faramọ́ kápáyàn àgbọ̀dọ̀ gbẹ̀mí ẹni kankan ẹ̀sìn wa ò fẹ́. the very enough lẹ́yìn ẹni tó bá ṣe pé ó jẹ̀bi ikú, ìwọ sì kọ́ ló dájú ẹni tó bá jẹ̀bi ikú, ọgbọ̀dọ̀ dájú ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀, ìjọba ló dájú ẹ̀, kóòtù ni wọ́n ti dájú ẹ̀, ibi ẹni yóò ó jẹ̀bi ikú ẹ lọ yẹgi fún, ìwọ kọ́ ló dájú ẹ̀, tó bá tún dájú ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ jungle justice ni ó tún jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run kìí àmọ́ ọgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. èèyàn wá jẹ̀bi ikú, ó dà àwọn tí wọ́n kọ́ ní yáwọ́ta àtẹ̀sí ẹ̀lẹ̀ yìí nísìn, kí ni wọ́n ṣe kílẹ̀ ṣẹ́ wọn? wọ́n dágbére ńlé láàárọ̀ báwọn lọ bí iṣẹ́, wọ́n dágbére ńlé àwọn lọ bí iṣẹ́, tí ẹ̀sì ẹni ká lọ bí iṣẹ́, àwọn ọmọ kúrò lé báwọn lọ kẹ́kọ̀ọ́, ṣẹ́sì ẹni ká lọ bí ẹ̀kọ́. ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí wọn níbi tí wọ́n ti ń wá ìjẹ̀mú àlàáfíà wọn káàkiri nítorí pé wọ́n kúrò lé báwọn lọ kẹ́kọ̀ọ́. ọmọ kéékèèké, àwọn ọmọ ọdún 4, àwọn ọmọ ọdún 3, ọmọ tí ò lè sọ pé tó ń fẹ́ ṣe lélẹ̀, ọmọ tí ò lè dádì tọ̀, wọ́n bá gbọ́ bá bẹ́ẹ̀ su, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ní gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n wá kó lọ, kí lẹ̀ṣẹ̀ wọn, ta ni wọ́n ṣẹ̀? ọba àlejò ọlá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí ìkìlọ̀ ti wá látọ̀dọ̀ ọlọ́run, olùkọjá àlà ni wọn. ẹ wá áyà tó tẹ̀lé, ọlọ́run ní alladhina yuharibuna Allaha wa rasulahu, gbogbo ẹnikẹ́ni tó bá ń terrorize ọlọ́run àbíṣẹ́. ẹwọ̀n kan báwọn la ṣe fẹ́ terrorize ọlọ́run, kò sí báwọn la ṣe fẹ́ terrorize òjíṣẹ́ ọlọ́run nígbà tí ń bẹ láyé nu. sọ ibà yìí nìsín, ìtumọ̀ ẹni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ara ní tàbí fi ìyà jẹ gbogbo ẹni tó bá jẹ̀dá ọlọ́run, òun fara ní, òun fi ìyà jẹ, òun dá láàmú, òun jí àwọn ọmọnìyàn gbé, òun gbé wọn pa, òun pààyàn, òun gbówó lórí wọn, gbogbo àwọn àwáyé ló ṣe. wa yas'awna fil ardi fasada, òun ba orílẹ̀ ọlọ́run ọba àlekè ọlá jẹ́. ẹwọ́n kan ọba àlekè ọlá wá sọ nǹkan mẹ́ta tá a gbọ́dọ̀ ṣe fún wọn. eléyìí lábẹ́ recommend, tí sẹ̀rí à recommend lélẹ̀ fún ẹni tí ó bá wà tó bá ń ṣe banditry, ẹni tó ń ṣe tó engage ààrẹ nínú terrorism, tó jẹ́ insurgent, gbogbo ẹni tó bá ń ṣe irú ẹ̀ pátá, bandit, terrorist, insurgent, kidnappers, gbogbo wọn pátá, ọlọ́run sọ pé ẹ ṣe ìkan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wọn. sẹ̀rí à lélẹ̀ lẹ́yìn mọ̀ fẹ́sẹ̀ wà ò fààyè gbà rárá. ìwọ́n tó ń pàwà mùsùlùmí terrorist, ó mọ̀ ní àwọn òfin ṣe terrorist. ìwọ́n tó ń pe muslim ní bandit, àwọn òfin ṣe bandit. intestine wá sọ pé wọ́n ṣe fáwọn bandit ló fẹ́ gbọ́dọ̀. ìtàn Kùránì sọ pé wọ́n ṣe fáwọn terrorist ló fẹ́ gbọ́dọ̀. àwọn tí wọ́n kó àwọn ọmọ wa àtàwọn olùkọ́ ní yáwọ́ta àtẹ̀sí ẹ̀lẹ̀ ní ìsìn, in tó yẹ kí wọ́n ṣe fún wọn tó bá ṣe pẹ̀lú ṣẹ̀rí àláwà ló fẹ́ gbọ́dọ̀. tá a sì recommend yẹ fún ìjọba pé òun ní kẹ́ máa ṣe fún wọn tá a bá fẹ́ tó orílẹ̀-èdè Nàìjíríà kó lálàáfíà. alákọ̀ọ́kọ́ àyọ̀kọ́ tàbí bẹ́ẹ̀ bá mú wọn pa wọn ni. kò sáforíjì fún wọn, pípa ni. gbogbo àwọn tí wọ́n kó àwọn ọmọ wa ní yáwọ́ta àtẹ̀sí ẹ̀lẹ̀, tẹ́yìn ìjọba tọ́wọ́ yín bá ti tẹ̀ wọ́n, tẹ́ẹ̀fì díẹ̀ múlẹ̀ fáwọn ni. ìtàn Kùránì sọ ni pé ẹ gbọ́dọ̀ foríjì wọn, ẹ pa wọ́n. torí pé ẹni tó dájú tó lè bí àdá, mathematics teacher, teacher máa sì ọ̀pọ̀, èèyàn mélòó lọ́mọ máa sì láyé? èèyàn mélòó? in tí ò jẹ́ kẹ́lò mí lè lọ sí school, mathematics wà bẹ́, ó ṣe wà ìkìlẹ̀ mẹ́rin kò ní máa sì ní ò jẹ́ kẹ́lò mí lè lọ school. ẹnìkan ọlọ́run wá ṣàánú ẹ̀, ó mọ mathematics yẹn bó ṣe lé tó. àwọn nǹkan dẹ̀pọ̀, ẹni bá jẹ́ mathematician tó lè ṣe níbi tó lè ti ṣiṣẹ́ tí ọ̀nà ọ̀rọ̀ ńláńlá, ẹni yìí wá sọ pé dá o ní ṣiṣẹ́ láwọn ibi tí ẹrù pé mo ti fẹ́ rówó ńláńlá nítorí pé mo fẹ́ máa build the future ni. ó wá sọ̀rọ̀ ẹ̀ di títà, ó wá kó àwọn ọmọ, ẹ wá gba ẹni yẹn, ẹ̀yin ìjọba ẹ wà mú wọn tó ẹ dáríjì wọn, ẹni ọmọ ọlọ, ẹni ọmọ ọlọ, ẹni ọmọ ọlọ. ẹ̀yin tẹ́ ẹ bá dáríjì irú wọn, inú ò ní ráforíjì ọlọ. báwo ló ṣe á dáríjì irú ẹni tó dájú bí ọṣẹ? dáríjì wọn báwo? ìtàn Kùránì kọ́kọ́ sọ nìyẹn, that is option number 1. àkọ́kọ́ nìyẹn, ẹ pa wọn ní bẹ́ẹ̀ bá ti mú wọn ò pípa ní o. ẹlẹ́ẹ̀kejì, àwòjò sọ́dúnlábù, bẹ́ẹ̀ bá wò pé bẹ́ẹ̀ pa wọ́n fúnra yín, bóyá ẹ̀wọ̀n pé wọ́n máa pẹ̀yìn náà lápáyàn, níwẹ̀ yé sápáyàn, ṣàpẹ́ ẹni tí wọ́n bá sentence to death, àwọn kan náà wọ́n pa, tán bá dájọ́ nísìnyí ẹjọ́ pé ẹni ìjẹ̀bi ikú ẹ lọ pa o, jẹ́bẹ́ nìkan náà yóò sápa, ẹni tó pààyàn kì í sápáyàn tí ẹ o, òun fi òfin àti ìdájọ́ Ọlọ́run rẹ̀ lé o. ẹlẹ́ẹ̀kejì, àwọn ìsọ́lábù tàbí kẹ́ẹ̀gbẹ́ kẹ́ẹ̀kan má gbélébù kọ́ máa kú díẹ̀ díẹ̀, tẹ́ẹ̀ bá rí wọn mú ní ìsìn, tẹ́ẹ̀ bá rí wọn mú, ẹ wá kó wọn wá sí gbòòrò Ògbómọ̀ṣọ́ níbi wọ́n ti nílùú tí wọ́n ti jí ìyàn gbé, kẹ́ẹ̀ wá kàn wọ́n mọ́jú níta gbangba kálọ́ mọ́ wọn pé ẹni tó pa mass teacher ní Mr. Oyedo olórí ikú tó jẹ́ àwọn ọmọ wa kò ní àwọn wèrè yìí, kẹ́ẹ̀ wá kàn wọ́n mọ́jú lọ ká máa wá lọ wò wọ́n bẹ̀ kí wọ́n máa wá kú díẹ̀ díẹ̀ tí wọ́n fi kú tán. ẹlẹ́ẹ̀kejì nìyẹn.
intestine wa sọ lélẹ̀ fún ẹni tó bá jẹ́ bandit, ẹni tó jẹ́ terrorist, ẹni tó terrorize wa tó jẹ́ kidnapper, intestine ní kẹ́ tí Islam ní kẹ́ ṣe nìyẹn. Ó dáa ẹ̀sìn tó gbèrú ìdájọ́ tó le tó lágbára tó bá yìí kalẹ̀ àwa ẹlẹ́sìn yẹn lẹ̀ wá ń pè ní terrorist. Ẹ̀mọ̀ pé terrorist yẹn nílà àkáyì. Gbẹ̀rẹ̀ ìbáraẹni tó bá ní àwọn mùsùlùmí ní terrorist ẹ sọ fún pé báàbù à ń kàlì. Ó di méjì. Ẹlẹ́kẹta àwòtọ̀kọ́tọ̀ àìdíhìm wà àrùjúlùhùn bil khilaf. Tẹ bá rí pé mo bẹ́ kàn wọ́n má bìlẹ̀ ẹ̀tún ẹlẹ́kẹta. Ọlọ́run ní ẹgẹ́ wọn lọ́wọ́ kẹ́ ẹgẹ́ wọn lẹ́sẹ̀ tí wọ́n lẹ̀ bẹ́ẹ̀. Àwọn àbọ̀ oníṣẹ̀ríà wọ́n ní bá wọ́n bá fẹ́ gé ẹ wà gé ọwọ́ ọ̀tún ẹgẹ́ ẹsẹ̀ òsì àbí kẹ́ gẹ́sẹ̀ òsì kẹ́ gbọ́wọ́ ọ̀tún mìnìkìlá ẹgẹ́ in opposite direction ẹ mọ́ gẹ́sẹ̀ méjèèjì ẹmọ́ gbọ́wọ́ méjèèjì ẹgẹ́ ọwọ́ ọ̀tún kẹ́ gẹ́sẹ̀ òsì ẹbí lẹ̀ bẹ́ẹ̀ láti máa dámọ̀ bọ́dá bá ní ìtì rèé bọ́dá á fi dámọ̀ mọ̀ ẹgẹ́ wọn lọ́wọ́ ẹgẹ́ wọn lẹ́sẹ̀ kí wọ́n máa wúlò fọ́ra wọn láìláì yìí sì ṣe bẹ́ẹ̀ àbáwọn máa fògùn sí tí èsàn tátà náà sí ọwọ́ yóò ìnira ní ọba kú ẹwọ́n kan ó di mẹ́ta àwọn yóò fáwọn nàfẹ́lá àbíkẹ́ lé wọn kúrò nínú ìlú kan lọ máa gbé nùgbó inú gbó ládẹ́tẹ̀ gbé ẹwà wo kan ẹbá tún wá lé wọn lọ́nà gbó ní ìsìn wọ́n tún dàbùdà bẹ̀ inú ẹ̀wọ̀n ní túnmọ́ ẹ̀ ẹ fi wọ́n sí life imprisonment kẹ́kẹ́ kankan má bèèrè wọn bó kú bẹ̀ ẹ̀ẹ́kẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ wọn kọ̀ndẹ́mù ní tí ọ̀rọ̀ ìjìyà ń ojúmọ́ tí ekú bàbá rẹ̀ gbádùn jọ́kan àwọn tí Islam náà kalẹ̀ lélẹ̀ èyí tí Islam ní ká ṣe ẹ wo bí àwọn ìdájọ́ àtòfin yẹn ṣe lé tó ẹjọ́ torí Ọlọ́run tó bá ṣe yí pé níjọ́ tí terrorism tó ti gbilẹ̀ Nàìjíríà tó ń bọ̀ díẹ̀díẹ̀ láti Borno State Sambisa nǹkan tó ń bọ̀ àkísà ṣe pé wọn ò rí wọn mú rí wọ́n sáà rí wọn mú rí ká sọ pé òfin yìí ni wọ́n ń lò fún wọn ní ṣé wọ́n tún máa pọ̀ sí ni wọ́n ò lè pọ̀ sí ká fi kó bí ogun nù wọn kákan wọn má gbélébùn l'Ábùjá ká máa wò ní National TV kán kó wọn kí wọ́n pa wọ́n tọ́rì wọn bọ́lẹ̀ ní kankan lọ máa sọ wọn lókò látàrí tí wọ́n ìjáde láyé wọn ò ní pọ̀ tó báyìí. Suratul Ma'idah àyà 32-34 ẹ wá wò Ọlọ́run ní illal ladhina tabu min qabli an taqdiru alayhim àfi tó bá túbá kó tó ní kékeré yẹn wọ̀ láàtán wọn ò gbá mú ó wá túbá láàrin àtọ́lọ́wọ́ wọ́n wà á tẹ́ no problem á fi dájú èyí sọ́dọ̀ Ọlọ́run torí pé fa'lama anna Allaha ghafurun rahim torí pé ọba aláàánú lọ́rọ̀ ọba tí wọ́n ṣàfihàn ìgbà àwọn tọ́wọ́ bá tẹ̀lé wọn ọwọ́ tẹ̀ wọn àwọn ìdájọ́ tá lò ní ṣẹ̀rí èyí náà bá wọn alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì kí ló máa ń fà á táwọn èèyàn fi ń jíyàn gbé yan Nàìjíríà kí ló fà á tí wọ́n fi ń kidnap àwọn èèyàn tí wọ́n ń gbowó kí ló fà á tí wọ́n fi ń gbé àwọn èèyàn pa kí ló fà á tí wọ́n fi ń gbé wọn pa alákọ̀ọ́kọ́ òun ni al-faqru wal-jur poverty and hunger èyí ìjọba ìṣàlù wa ebi ń pa àwọn èèyàn ìṣẹ́ sí àwọn èèyàn òṣìpọ̀ ẹwọ́n kan afá ní al-jur kafir ẹni bí bá ń pa òní pọ̀ kankan kèfèrí lébi kèfèrí ní ebi ẹni tẹ́bí bá ń pa kò sí tí wọ́n bẹ́ ní mọ́ ṣe tí ò ní ṣe ẹni ìyà ń jẹ ìyà ló sẹ́lò mí ìdàkúdá ẹwọ́n kan àwọn àfáà ní jáwọ́ ẹ̀kẹ́lì lákàyẹ̀ ìbáhùn gbogbo ajá rẹ̀ tí ọmọrọ̀ sí ọlẹ́nu ó yóò ní wọ́n bí páyọ́ tẹ̀lé ọ ẹgbọ́n tó sọ pé ajá tó bá yó ajá tí òjò kìí báyìí tó yó ṣe ó bébí bá sì kúrò nínú ìṣẹ́ Yorùbá sọ pé ìṣẹ́kù fẹ́rẹ́fẹ́ ebi kìí sì wọnú ọ̀rọ̀ ní ọwọ́ nǹkan burúkú lébi gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ṣètò bébí ṣe pa wá Nàìjíríà yìí bẹ́ẹ̀ ṣètò bí ìyà ṣe ń jẹ wá Nàìjíríà yìí ọlọ́wọ́ ọ̀dà ò bẹ́ẹ̀ lè ṣètò kébi ọmọ pa wá ẹ lè ṣe ètò tí ìyà òfin ní jẹ wá ẹ wá pláàni ebi kalẹ̀ fún wa ẹ pláàni ìyà kalẹ̀ fún wa kẹ́ ẹ lè máa rí wa múlò bí ẹrú tó wá sọ ọ̀pọ̀lọpọ̀ ìdàkúdà bí gara burúkú agbára wọ ọ̀ka iná agbára ọlọ́ọ̀ka ní ẹ̀rí tọ́lọ́wọ́ kò fi ní rí bẹ́ẹ̀ tó kù láyé ẹwọ́n kan àbá ẹ máa rò pé bóyá gbogbo ọlá ní bákan náà àrọ́jú bákan náà àìlérọ́jú ló sọ ẹlòmíì di kidnapper ìwọ náà tó sì kidnap ó mọ àwọn ṣẹ́ ìjàmbá tí wọ́n náà ṣe tó fi ń jẹun ó mọ àwọn ṣẹ́ ìjàmbá tó ń ṣe ṣé tí wọ́n bá pláàni ebi kalẹ̀ sọ́ọ́ máa ṣe yahoo tí wọ́n bá pláàni ebi kalẹ̀ tó lè gbaṣẹ́ iṣẹ́ tó yẹ kó o gba 50,000 naira ó wá ló bẹ́ẹ̀ ra gbá ó bẹ́ẹ̀ ra gbogbo tó rà lọ́nà ó bẹ́ẹ̀ rà kátó ṣùgbọ́n 250,000 kí ni ìwọ náà wọ́n tó mọ́tò wá sọ́dọ̀ ẹ̀ wọ́n ní ṣáàfì ẹ̀ pariwo wọ́n ní ṣáàfì ẹ̀ pariwo ó sì mọ̀ pé ṣáàfì tó ń pariwo yẹn kò ní ìdíkò rà mìíràn kí ní búṣe kan ló yẹ kó kàn gbá tó bá ti gbá kílẹ̀ kan lọ́gbọ̀n bí kún ní ọkọ̀ ọba lálàáfíà ẹni tó lè lò lọ́dún mẹ́ta tí nǹkan kò ní ṣe ó wá ní búṣe ti ń pariwo yìí o ṣáàfì ti ń pariwo yìí o ara ṣọ́kà sọ́ba kílẹ̀ kan tó ṣe àtúmọ̀ àṣà island gbogbo nǹkan yẹn ló kàkálẹ̀ ó sì gba 350,000 ó sì gbájú kíní náà sí lọ ó sì fi kíní kún ó ná ju 5,000 naira lọ
ẹni ìyẹn wájú ọkọ̀ tó ní mẹkáníkì lágbájá òun mọ̀ṣẹ́ nígbà tí ní sáàtì ọkọ̀ yìí pariwo ọdún ẹmú gbé lọ ọdún kejì tí mo ti ń lò ní nǹkan kò ṣe kí ni wọ́n náà kí ni ọ́ ẹ wá ń wọ ọ̀pọ̀lọpọ̀ tó dìdàkudà bí gara burúkú ẹ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe aṣẹ́wó ẹ wọ obìnrin tó wà lábẹ́ ọkọ̀ tí ń ṣe ṣìnà ẹ wọ oríṣiríṣi ìbàjẹ́ tó kún ayé wọ́n pláàni ebi yẹn kalẹ̀ fún wa ni ẹ̀yin bẹ́ẹ̀ pláàni yẹn kalẹ̀ fún wa ọlọ́run mú ẹ̀yin pláàni ìyà kalẹ̀ fún wa nítorí tẹ́ ẹ bá pè wá tẹ́ ẹ bá sọ súùtì sí wa ká lè máa sáré hàn jẹ́ nǹkan àdísì fún ẹ jẹ́ nǹkan àdísì méjì kẹ́ ẹ lè mọ̀ pé tí mo wí yẹn anábì kọ́nfàmù ẹ wà dúwà anábì ní Allahumma inni a'udhu bika min al-kufri wal-faqr faqala rajul wa ya'tadilan qala na'am anábì ní ọlọ́run ó ń ṣàdúrà ní ọlọ́run làmí kó ní òjẹ́ kèfèrí àtòṣì èwo ní kèfèrí àtòṣì arákùnrin kan wájà anábì lè kọ́ wa ya'tadilan ṣé méjèèjì ṣe déédéé ni wọ́n ni anábì ní na'am déédéé ni wọ́n ẹni ìyá ń jẹ débi ń pa tíṣẹ̀ńṣẹ́ tó wà nínú abject poverty there is every tendency kẹ́ni yẹn kó ní disbelief there is every tendency kó misbehave nínú àdísì ní ànábì ní káyọ̀ àlùfáàkùrú àyẹ̀kú náà kò fọ̀rọ̀ díẹ̀ báyìí ló kí ìyà tí máa jẹ́ èèyàn yẹn kó sọ ní dìkìfìrí kó sọ ọ̀nà dálábù ẹlòmíì ṣe wọ́n kọ̀ sọ fún mi pé wàhálà kí ló bá káàkiri tó lè bá wá rọ́mọ tuntun tó bá bá wá rí ìwà gba 5 million ó wá rò lọ́jọ́ tí ó ti délé ayé 5 million mélòó wọ́n lè yọ ọmọ náà ọkùnrin àbómi yọ wà tí ò bá lẹ́mìí ọlọ́run yọ wà ẹ wá wọn kan kẹ́lẹ̀ bá mọ̀ pé wọ́n mọ̀ pláàni yàrin kalẹ̀ fún wa ní ẹwọ́n sọ́tún náà àyà 12 ọlọ́run ní wàdọ̀rọ̀bà Allahu mathalan qaryatan kanat aminatan mutma'innatan ya'tiha rizquha ragadan min kulli makan fakafarat bi an'amillah ọlọ́run ní ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọ̀rọ̀ ọdún kan ni a fún wọn ní epo rọ̀bì a fún wọn ní gold a fún wọn ní columbite a fún wọn ní limestone a fún wọn ní gbogbo nǹkan alumani tí wọ́n lè fi máa lo ìṣẹ̀mí wọn tí gbogbo nǹkan ó fi dáa la fún wọn ya'tiha rizquha ragadan min kulli makan wọ́n sì ń jẹjẹ rọrùn wọ́n mọ́ rọrùn wọn àríwá àdá wọ́n gbádùn fakafarat bi an'amillah àwọn ìjọba wa tí wọ́n dé pàtàkùn lórí wa wọ́n kọ̀ láti lo àwọn kìnnì yẹn dáadáa fa'adhaqa Allahu libasal ju'i wal khawf ní ìyá fi wá jẹ wá lè fi ń pa wá ní insecurity fi wà ọ̀dà kí lọ́lọ́wọ́ fún Nàìjíríà ẹ̀yin ìjọba wa successive government gbogbo ìjọba tá a ti ní láti 1960 láti gba independence títí dì sí gbogbo ojú kí lẹ ṣe sáwọn resources tọ́ba àlejò ọlá fún wa Nàìjíríà tí ìyá fi ń jẹ wá táwọn ọmọ Nàìjíríà fi ń dìdàkudà kí lẹ́yìn ìjọba yìí ṣe kí lẹ́ ṣe ṣe n tó lè sọwádọ́ lọ́wọ́ ní òsì ni ṣe n tó lè sọwádọ́ lọ́lá ní òsì ni ẹwọ́n kan ẹ̀yìn Nàìjíríà ni wọ́n sọ fún ọlọ́gbèsí Tanzania tó fi jẹ́ ìpínlẹ̀ Tanzania àwọn ni wọ́n export epo pupa jù ní gbogbo àgbáláyé ṣé pọ́lá àníbi àbílẹ̀ bá dẹ́gbìn ọ̀pá sílẹ̀ òsì kí láàní kí ló dé tẹ̀yìn ìjọba yìí fi ìyà jẹ wa ẹ plan ebi kalẹ̀ fún àtìyà no problem ọlọ́wọ́ dà láàrin àwọn àti ẹ wá wọn ayé àti mọ̀kàtà lè sìn mo fẹ́ júwèé kí nìkan fún wa bẹ́ẹ̀ máa tó wá fi kan fún ṣẹ́rí gbogbo bí tẹ́bí bá ti wà láyé insecurity máa wà ń bẹ̀ gbogbo bí tí insecurity bá ti wà ebi máa wà ń bẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ lálùkùrá ní o a lè mọ̀ pé àfi ká ja òṣìṣẹ́ àtòṣì ká ja lógun ká ja ibi lógun ká lè lálàáfíà ẹwọ náà ọba àlejò ọlá sọ pé fa'adhaqa Allahu libasal ju'i wal khawf al-ju' hunger al-khawf insecurity méjèèjì rẹ̀ papọ̀ ni ibi tẹ́ bá ti rí kẹ́rì kejì ẹni pé níbi eléyìí ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ àlùjọ́ ó wá bẹ́ káùkù wá ó kọ́ mú ọ́ngà wá ó fi insecurity tẹ̀lé ẹwà yàmí ọlọ́run ní wà lánàá bẹ̀rẹ̀ wọ́n nàkùnbí ṣe é min al-khawf wal-ju' ọlọ́run níbi tí má tún ti mú insecurity náà wáyé máa rí ọ́ngà bẹ́ẹ̀ méjèèjì rí papọ̀ ni where there is insecurity there must be hunger where there is hunger there must be insecurity and that is why we are suffering in Nigeria. èèyàn nọmba alákọ̀ọ́kọ́ tó ń fa ni ẹlẹ́ẹ̀kejì al-khalal fi tarbiyati al-awlad ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ọmọ báwo ló ṣe tọ́ ọmọ tiẹ̀ tọmọ yẹn fi dìdàkudà poor parenting ẹwọ́n máa ọlọ́run sọmọ náà kúrò sọ́tọ̀ Tagabun àyà 14 àti 15 ọlọ́run ní innama amwalukum wa auladukum fitna ìkan nìyẹn ọlọ́run ní inna min azwajikum wa auladikum aduwwan lakum ọlọ́run ní bá a bá bí máa lẹ̀ ọmọ yẹn lè bí fitna bá a bá bí máa lẹ̀ ọmọ yẹn lè bí adu ọmọ lè jẹ́ enemy of progress ọmọ lè jẹ́ national problem ọmọ lè máa dàlúrú kó máa bà nǹkan jẹ́ ọmọ tó wá ń bà nǹkan jẹ́ tó ń dàlúrú tó ń fọ́ọ̀lù tó ń fọ́ ẹbí tó ń fa ara tó ya tó ya ajínigbé ọmọ tó ya bandit tí wọ́n bí àwọn tí wọ́n jẹ́ bandit yẹn ni tí wọ́n bá pẹ́ wọn ní mọ́mì ní àbí wọn ní dádì wọ́n ní mọ́mì wọ́n ní dádì of course báwo ni ìyá wọn ṣe tọ́ wọn báwo ni bàbá wọn ṣe tọ́ wọn tí wọ́n fi wá dà bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe tọ́ èmi àti ẹ̀ta wà òfin ní bandit tàbí kidnapper àbí kì í ṣe tí wọ́n jọ bí Nàìjíríà yìí náà ni ó dáa sáwọn tí wọ́n bí àwa lówó ni tá a bá sọ pé owó wọn fi tọ́ wa sáwọn bàbá tí náà lówó sáwọn ya yín lówó multi-billionaire àti bẹ́ẹ̀ bí ìkó dìde multi-millionaire tó wà bí ìkó dìde ní gẹ́gẹ́ lómi ti dáyé tí bàbá rẹ̀ fi dáyé tí bàbá yẹn fi jáde láyé kò ká 500,000 naira sọ̀rọ̀ ni ó tún dá alájọ kò pé ó dá alájọ kò pé kí ló fà á táwa òfin wá jàjàkújà bí garawa burúkú ìyàtọ̀ tó wà láàárín àwa àti wọn òun ni títọ́ torí bẹ́ẹ̀ gbogbo ẹyẹ òbí
ẹ̀tọ́ ọmọ yín fi taqwa kọmọ yẹn jólù payọ Ọlọ́run ẹfì payọ Ọlọ́run tọmọ yín ẹ̀tọ́ ọmọ yín kó mọ nǹkan pẹ̀ ní àtàwákò kó lè bára lọ́lọ́run pátápátá ẹ̀tọ́ ọmọ yín kọ náà kọmọ yẹn ní ìtẹ́lọ́rùn ẹ̀tọ́ ọmọ yín pẹ̀lú adabul istijal kọmọ kájú kọmọ yín ṣe sùúrù ẹ̀tọ́ ọmọ yín dáadáa kẹ́ẹ̀ha al-jahl izalatu jahl ẹ̀ha ìmọ̀kan kúrò lára àwọn ọmọ gbogbo ẹ̀yin kẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀wà báwọn ọmọ yín ṣe fẹ́ ní ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọn yẹ kóró àwọn ọmọ yín lè dìdàkúdà o at-takassub min al-halal ẹ̀kọ́ ọmọ yín kó níṣẹ́ tí ó fi máa jẹun lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ yín pẹ̀lú àánú ẹ̀sì fọ́ ọmọ yín kó lè rán ẹlòmíì lọ́wọ́ ọmọ yín láàánú ẹlòmíì ọmọ yín sì lè rán ẹlòmíì lọ́wọ́ ẹgbọ́n tí mo sọ yín dáadáa àwọn tá a gbè sí ọmọ láàánú ṣàlàyé yẹn gbogbo àwọn tá a bímọ gbogbo ọmọ tá a bá fi ń ta wí yìí tọ́ ọmọ yẹn ò ní di kidnapper kò ní di bandit kódà kó má lówó kódà kíjọba má ṣe ẹ̀tọ́ fún a mọ̀ fóun ní àgbọ̀ tó ń bẹ lọ jẹ fọlọ́wọ́n balẹ̀ kẹlá kìámọ̀ a sì lòdì ọlọ́ ẹ bá ń jí ìlé kìbọrọ tó sòtò àti bọ̀dá rẹ fẹ́ jà sáwà papọ̀ àtàwákùrù ẹbí kọmọ ìgbàlá lọ́lọ́ àtẹ́kùwà ẹ̀kọ́ mọ̀ yín kó páyọ̀ lọ alukọ̀náà ẹ̀kọ́ mọ̀ yín kó ní tẹ̀lọ́rùn ájàmù ìsìnjà ẹ̀kọ́ mọ̀ yín kọ́mọ̀ máa kánjú izalatu jahl ẹ̀ha ìmọ̀kọ́kọ́ lára wọn wọ̀nyí at-takassub min al-halal ẹ̀kọ́ mọ̀ yín kọ́mọ̀ jẹun níbi halal wal-aun ẹ̀kọ́ mọ̀ yín kó láàánú àwọn èèyàn wal-musa'ada ẹ̀sìn kọ́ mọ̀ yín kó lè rìn lómi lọ́wọ́ gbogbo ọmọ tí a bá fi léyìí tọ́ta àṣìbí súnmọ́ láwọn ní di banditi ọba dìkìlá mọ́jẹ́ káwọn ọba kan ya banditi tẹ́ ẹ bá wo tí ó rà fún àwa kan Professor Kamaluddin Balogun is a professor of Islamic studies àwọn ni ìmọ̀mọ́ ẹgbà ní ẹgbà àgbòrá ní ìsìn ní Abẹ́òkúta àwọn kọtíra àwọn pẹ̀lú ẹ̀rọ ìbásan ilẹ̀ ìsàn ìwà àrùn bẹ́ẹ̀ sáìwà mas'ul wọ́n wá ń sọ àwọn tí wọ́n máa ń pàtínà tí wọ́n jọ máa ń fọwọ́sowọ́pọ̀ tọmọ kìí fi gbà títọ́ wọ́n ní wọ́n ń sọ ọ̀rọ̀ ọmọ kan nínú ìwé wọn yẹn ìwé yẹn drama ni masrahiyya ni wọ́n ń sọ̀rọ̀ ọmọ kan tí wọ́n rí láàtàn wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan ọmọ kan tí ń jalè wọ́n wá fẹ́ describe àwọn tí wọ́n pàtínà papọ̀ táyé wọ́n fi rí bẹ̀ ẹ máa gbọ́ wọ́n ní amal fatat ẹ̀rí ọmọ tí wọ́n rí látàn yìí falamtẹ́kùn náà sí látàn mìíràn sàmà ọmọ yóò jábọ́ láti sámà balaha abúrúwàhù ọmọ yìí níyàwó ní bàbá wà sáàrì ẹ̀rọ lè tí ń jalè làwúṣẹ́ rí kún fìlgẹ̀ ìmọ̀ ó ní àwọn tí wọ́n jọ ń kó papọ̀ tí wọ́n jọ pátánà tí o lè tó ń jà tó fi rọ̀ lọ́rùn láti jà fàbàwárù masala gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bí rùbámà lábíyàtà àhàdá àbòbí tàbí àti sẹ́lẹ̀ ìmọ̀ ó ṣeé ṣe kí wọ́n má tọ́ dáadáa fi sígàrí láti bàtẹ́ tí ń bẹ́ kékeré wà lámìyàn náà gómìnà mọ̀kálà tó ti mùjìrì míì wọ́n sì kìlọ̀ fọ́mọ yìí kọ́ máa bá àwọn ọ̀daràn àwọn ẹni bí kọ́ máa bá wọn rìn gbogbo àgbogbo wọn tọ́mọ rẹ̀ bá àwọn ẹni bí rìn tó kọ̀ fún láti kékeré àwọn ọmọ tí lọ́mọ rẹ̀ ń bá rìn àwọn tí wọ́n mú gbó lọ́mọ rẹ̀ ń bá rìn àwọn tí wọ́n mú sìgá lọ́mọ rẹ̀ ń bá rìn ọmọ rẹ̀ ò lè mọ́ lọ ní aṣẹ́wó ọmọ rẹ̀ ń pọ̀wọ̀ kú àwọn tó sì bá rìn lójọ́ máa wọ̀ ó rìn nìkú ni àwọn tí ń bá rìn lójọ́ máa rìn ó sì kọ fún gbogbo yín lẹ́jọ́ kópa nínú ọmọ yẹn ṣe bí lórí àwọn òbí rẹ̀ wọ́n kópa ń bẹ̀ torí pé wọn kọ̀ fọ́mọ nígbà tó mọ́ ń hùwà bàjẹ́ fasáàrì kò ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ rólé tiẹ̀ kọ̀dẹ̀ àfisọ́dà wù kọ́hún wà kùkù mọ́tò ẹni ó lè àwọn ọjọ́ rẹ̀ àwọn èèyàn rẹ̀ ni wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n fi kù mọ́tò wà àti ìjọba rẹ̀ àwọn ìjọba náà jẹ̀ nínú ọmọ ti yàyà àbí nígbà tẹ́ ẹ̀ bá sanwó oṣù báwọn òṣìṣẹ́ tí wọ́n bá ń daṣẹ́ lẹ̀ kò sí nǹkan gidi nílé ìwé táwọn ọmọ lè fi kẹ́kọ̀ọ́ ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ school not teaching material no teaching case class yóò yẹ kó gbàdé náà 40 lọ́mọ 200 níjókòó mẹ́ àwọn máa làágùn lọ̀bọ̀ ẹ̀kọ́ kí ni wọ́n kọ́ tọ́mọ̀ ọ̀bá wá kíláàsì mọ́ tíṣà ò lè mọ èèyàn mélòó lójú rí ó tó ọmọ òwá school lórí ní oṣù kan tíṣà tó ń kọ́ ọmọ pẹ́pọ̀ wá school nígbà tí èèyàn 200 níjókòó kíláàsì tíṣà gan ò lè rìn káàkiri kò sí rows kò sí columns ní classroom tí tíṣà lè rìn káàkiri kó lè gbogbo àwọn ọmọ ẹ̀yin ìjọba ọlọ́run bí gbogbo ọmọ tó jàyàkúyà Nàìjíríà pátá gbogbo ọmọ tó jàyàkúyà tó ṣe pé ẹ̀yin tẹ́ wà láàyè yẹn ló yẹ ká ẹ ṣe ẹ̀tọ́ táwọn ọmọ yóò fi ní yàyàkúyà ló yẹ ká ẹ finance education dáadáa tí wọ́n fi ní yàyàkúyà ló yẹ ká ẹ provide security tọ́mọ fi ní yàyàkúyà tó yẹ ká ẹ fi gbogbo tó yẹ ká ẹ fi sáàárín ìlú àwọn infrastructure tó yẹ kó wà mẹ́tẹ̀ẹ́ fi síbẹ̀ tẹ́ ìgbà security vote lóṣooṣù tí gbogbo olùsìn báyìí ọlọ́run ó bì í ẹ̀dẹ̀ sọ gbogbo àwọn ọmọdé jàkúgbà tán ẹ̀yin náà sì bímọ tí yẹn sì lẹ́gẹ̀rẹ̀ wọn wọ́n padà jí ọmọ tí náà gbé tí wọ́n pamọ́ dànù tẹ́ ẹ̀ bá wà nǹkan ṣe sùn tí ìbá ṣe báwọn olórí burúkú tí wọ́n jí ìyàgbé tí wọ́n máa ń fi ẹ̀kọ́ mọ́ gbọmọ kí ó dé jẹ́rí ẹjẹ́ kó mẹ́rin agbóhùn àìṣedédé pọ̀ Nàìjíríà àbòsípọ̀ injustice nínú tí ó rà fáwà tí mọ̀ kàtán ilé ìsìn wọ́n tún sọ̀rọ̀ kan bẹ̀ yàgbọ́n sọ fún yípe masrahiyya ṣẹ́rí wọ́n ládájọ́ kan wà ní ẹjọ́ wọ́n wá kó àwọn afurasí méjì ní ẹni àkọ́kọ́ jí iṣu lọ́jà adájọ́ wá ń bilé ìrìnà ó jí iṣu kẹ̀kẹ́ tó ń jó ẹ̀ṣà náà mi òun jí iṣu lóòótọ́ òun jí iṣu ṣùgbọ́n ṣùgbọ́n òun jí ebi nípa òun kódà òun ṣe fáwọn àti ìyàwó òun dáhùn rí tàbí àwọn jẹun ẹgbọ́n adájọ́ ní ìyàmójú ìwọ̀ ọ̀daràn gbogbo àtẹ̀dúnà anàbìlá dáná kàlíyàtàn ànìlẹ̀lọ́ tó rò pé kò sófin nílùú wa yìí ajal làdẹ́nà kọwà ní ìnàtàmì àmúsálà kan mẹ́rin ti kábìrì jàrọ̀ yìí òfin bẹ lórílẹ̀-èdè wa yìí tó kọ ní gbogbo orúwà bàjẹ́ tó ń gbìyànjú lọ́wọ́ lọ́jọ́ sí ó yáwèrè ẹwùn kan ó wá kọjú sí gbogbo court ó ní ìdájọ́ mi àádà gbódì ẹ̀rẹ́ni tó dí iṣu yìí ọ̀daràn ni kò rú
فغلوه ثم في السجن احبسوه ل10 سنوات اسجنوه ردعا لمن أراد أن يفعل فعله ó yá mú ẹ lọ dùnú ẹ̀wọ̀n ọdún 10 kẹ́lẹ̀ omi tó fẹ́ jí sí gbọ́mí kọ́ mọ́ bá jí sí mọ́ ó ní next alimọ̀tẹ́ni mọ́sáàlì afurasí kejì ní ẹ bá wọlé ẹ̀hẹ́ kí ni wọ́n ṣe ni wọ́n bá ka ẹ̀sùn ẹ̀ wọ́n lọ pààyàn náà bá ní ó pààyàn ó ní adájọ́ tọ́ọ̀mù adájọ́ mi láì bèèrè ẹjọ́ ó sì jẹ́ orújọ́ náà kó tó lóun pààyàn ó sì jẹ́ òun orújọ́ náà òun páàkì ọkọ̀ kalẹ̀ síbì kan òun wá gbé ọkọ̀ ń kó mẹ́ nígbà tó wọ́n padà dé ẹlòmí ti páàkì ibẹ̀ ló wá gbogbo adúrú òun ibi tí very important personality nínú ìlú tí wọ́n máa pàtàkì wọ́n pàtàkì òun kà padà nù ẹwọ gan ó ní ana òun báwọn ṣe wà yìí adùnwọn mẹ́rin àdọ́ ṣe májèlì sínú wà house of representative member ló àwọn tí àwọn ń ṣèjọba nìyí kọ̀tàtù house of tọ́ọ̀gù òun pa ọkùnrin ọ̀daràn tó ń pa yìí dìfá ánlẹ̀ ọ̀rùn láti fi dáàbò bo ọ̀nàrẹ́bù ara àwọn òun ọ̀nàrẹ́bù òun fi dáàbò bo ní wàsáwà fi wọ́tọ̀ òun sì fi dáàbò bo orílẹ̀-èdè yìí torí pọ́gbà tí wọ́n bá ń rí òun fín ládùúrù kò tó gbà tó bá rí òun fín orílẹ̀-èdè ni wọ́n rí fín lòun fi pádànù wàdálẹ̀ka jàzá ánlẹ̀ máa ń láyá rẹ̀ fọ̀kọ́dà náà sì kélé yìí máa jẹ́ ẹ̀san fún gbogbo ẹni tí ò bá ti mọ wọn rẹ̀ wà láyò pé ìbòlè òun lè láàbùrù wọ́sìnà àtẹni tí ò mọ òdi wọn rẹ̀ láwùjọ alkọ́ọ̀dì ẹgbọ́n dájọ́ ó ní ìdájọ́ mi dámọ̀lẹ̀ mọ̀tòlù hádà wọ́n pa wọn pàgbé wọ́n rà ní tí ọmọ tó kan mọ́ ọ̀rọ̀ rẹ̀ father of ant wọ́n máa lọ́njẹ́ jáde fa innaka hurrun min ahrar al-bilad wọ́n fọ́nra rẹ̀ tó ṣe pé nínú àwọn tó lè ṣe tó wọ́n nínú ìlú lọ́wà tatamattan bil hasana ó gbàgbé kó ní immunity tó bá mọ̀ kó ní immunity kò ní bẹ̀rẹ̀ náà wẹ̀wò irú ìdájọ́ tí ń bẹ Nàìjíríà ẹwà dúró owó táwọn èèyàn ń jí gbé $1 billion trillions yóò jí á sì jí gbé á sì rábà tí wọ́n jí mílíọ̀nù rẹ̀ á sì jẹ́ òrìn gbòrò kó ní dáa fún yàtọ̀ ọmọ yìí ẹ̀ ń jí wá ní owó wọ́n á dẹ̀ kánú níwùsì nínú ìwé ìròyìn sẹ́nitọ́ lágbádá ó jí tó tó báyìí fọ́nà gọ́ọ̀fẹ́ lágbádá ó gbé tó tó báyìí ìyà kankan ò sì jẹ wọn Ọlọ́run ṣàánú wa fọ́jà jí ayé ilé ẹ wá wò èèyàn jí inna lillahi ṣáàrí ẹwù ẹjẹ́ ń fi ẹgbẹ̀ ọkọ̀ mi sì fẹ́ kọ̀ntínú túbà yìí lọ́sẹ̀ tí ń bọ̀ ó yẹ ká sọ̀rọ̀ lé yàgbọ́n nílùú àwọn agbẹnipa àtijọba tí ò ṣe tó tọ́ òjì á sọ inú Ọlọ́run ṣẹ́rí owó jọmọ́ ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa náà àárán wọn lọ́wọ́ láti fi ìyàjẹ́ wá àárán wọn lọ́wọ́ láti fi ìyàjẹ́ wá dáadáa máa bí ẹjẹ́ káyà Kùránì Suratul An'am àyà 129 Ọlọ́run ní wa kadhalika yuwalli ba'da zalimina ba'dan lima kanu yaksibun ṣẹ́rí a máa yàn wọ́n lé yín lórí àwọn alábòsí nígbà tó bá ṣe pé ẹ̀yin ara yín náà ń káwọn alábòsí lọ́wọ́ láti dé orí ipò aláwọ̀lá ń kún wọn lọ́wọ́ àwọn tàà mọ̀ ló lè kí ló dé tàà ń dìbò fún wọn ọ̀sá mọ̀ tó lè dì ó mọ̀ náà èrò ló mọ̀ tó fi lọ dìbò fún ní ẹwọ ètò tí wọ́n ṣe kalẹ̀ ètò tó mọ̀ lúwà bí òfin ààrẹ lórílẹ̀-èdè wọ́n ti ṣe kalẹ̀ ètò tẹ́yàn gidi òfin gómìnà wọ́n ti ṣe kalẹ̀ èèyàn gidi tí ó di sẹ́nẹ́tọ̀ ọlọ́run nìkan ló lè jẹ́ bẹ̀ èèyàn rẹ̀ tí ó dásọ̀ fẹ́ mẹ́mbà ọlọ́run nìkan lè jẹ́ bẹ̀ ẹ̀ẹ̀mọ̀ di 100 million ní fọ́ọ̀mù lẹ́yìn ọba di president ìgbóló ti rí 100 million tẹ́lifẹ̀ lórí ìsìnkọ́ RS sẹ́kìrì ọ̀sẹ̀ yìí 100 million tó bá bẹ́ẹ̀ di gọ́ọ̀nà ní sí 50 million lọ́gbà fọ́ọ̀mù ó di sẹ́nẹ́tọ̀ 40 million house of rep 20 million àwọn mílíọ̀nù ńláńlá ẹwọ nǹkan èèyàn gidi sílẹ̀ yìí a mọ̀ pé tẹ́ bá dé bẹ̀ẹ́ sí dáadáa mọ́lẹ́tẹ̀ owó bọ́ tẹ́rẹ́ ètò tí wọ́n ṣe kalẹ̀ ní agbógbó ẹ̀yí bẹ́ẹ̀ sí ètò yìí kalẹ̀ táwà mẹ̀kúnnù òfin rọ́nà lọ ẹ̀yìn mọ́lọ́nù àwọn náà sì yarí ẹgbogbo ẹ̀yìn tẹ́jọ́ ń ṣẹjẹ́ yẹn náà àtẹgbẹ́ ẹbí àtẹgbẹ́ ẹ̀tọ̀ gbogbo ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ́ ní wèrè ní nílé ẹgbẹ́ ní wèrè ní ìpàdé máa wà bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ làwọn náà tẹ́mọ̀ tó wọ́n máa sọ kí nìkan ìrọ́dọ́ ń pa o wọn lẹ́ni tó bá ti gba káàdì ẹgbẹ́ ìjà yìí káàdì mẹ́mbà of the political party gbogbo yìí kan náà ní equal right lẹ́ni irọ́ ní tó mọ̀ pé tẹ́ bá lọ ìpàdé ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan wà tó bá gbá létí ọgbà gbé tó mọ̀ pé ó gbà gbé ẹgbẹ́ lágbà létí tí kan náà wà nínú ẹ̀ sì kan náà yàtọ̀ sí ara yìí tẹ́ ẹ̀ bá jẹ́ arímọ́ wọn lọ́wọ́ ẹ̀yìn náà wà mẹ́rin tí ń kún bàjẹ́ lọ́wọ́ ẹwọ́n gan ẹ̀yẹn kàbísì ẹ̀yẹn kọ́kọ́ ka ọ̀rọ̀ Ibn Abbas Abdullah ibn Abbas ó sì tafsiri àyà ó ní idha radiyallahu an qawmin tọ́ba àlíkẹ́ ọlá tó bá nífẹ̀ẹ́ ìjọ kan walla amruhum khiyarahum ajá káwọn ẹni rẹ̀ wọ́n dolórí wọn wa idha sakhita Allahu ala qawmin bọ́lọ̀ bá ń bínú sí ìjọ kan walla amruhum shirarahum àwọn èèyàn bínú wọn ni ó jẹ́ kí wọ́n mọ̀ jólórí ẹwà wọn dábìí Ànábì ní man a'ana zaliman sallatahu Allahu alayhi gbogbo ẹni tó bá ń alábòsí lọ́wọ́ láti dé ipò kan ìyọ́ jẹ́ ìbò ní pọ̀ ìmọ́bẹ̀ni ló dìbò rẹ̀ fún o dìbà wọn tí wọ́n bí ìyà jẹ wa okú mọ̀ pé wọ́n kún gbogbo wọn sí fún wọn àìbẹ̀wọ̀
ìyá dẹ̀ ń jẹ ẹ́ tó di fún wọn ìyàtọ̀ jí ò tó ní ṣẹ́rí ẹwà jẹ́ solution díẹ̀ a tó tún tàbí àdókè olóòní ẹmọ́bí àbásàkà bá ní ọmọbí ìpòyọ́ lọ ẹkùn tí ń táyà sí pítẹ́ lọ ọlọ́wọ́ sí àṣánú náà ìjẹ́ balógun ẹ̀ ti kó wálé ẹlọ́wọ́ta ìpínlẹ̀ ti wà ṣẹ́rí ẹgbọ́ dáadáa mo ti sọ àwọn problems lọ́pọ̀ ẹ̀yẹ́ kí n sọ ọ̀nà àbáyọ díẹ̀ ṣẹ́rọ lọ́n jẹ́ kápọ̀ mọ̀ kankan náà ọlọ́run nígbà mí ogun tó ń ṣẹlẹ̀ yẹn ó lè jáde àwọn ṣọ́tí ó lè jẹ́ ó lè jọ́nà fún ẹ̀mí dáwà áwò wàlá nàbàlù wà nàkùn ṣe ní al-khawf wal-ju' wà naqsin min al-amwal wal-anfus was-thamarat wa bashir as-sabirin torí bẹ́ẹ̀ jáṣe sùúrù má fa wàhálà o má tó dà nígbò má ṣe jàdí jà náà ẹ̀dá protest dúró ẹ má protest o ibi ẹ̀dín protest ní ṣe ẹ́ tó jí nǹkan gbé o ṣe àwọn ìhànà kan náà àjọ ń gbà rí ìlú àwọn kidnap ní wọ́n kí nǹkan mé o ẹ̀mọ́ gbà wọn láyé káwọn tó wá wà rìn wa tó wọ́n mọ̀ dáná sólé o sùúrù yẹn dé á ṣe pẹ̀lú ìjọba o ká máa fún ọmọràn a ṣe wá sí tàṣe lónìí tó gbóná a máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan kẹ́gbọ́ ọlọ́ni máa bá àwọn náà wọ́n rọ̀ kó tí é nìsìn a ṣe sùúrù ní o alladhina idha asabati musiba qalu inna lillahi wa inna ilaihi raji'un ká mọ̀ kọ́ bá ní ọlá lókun wa tá a bá wá ń fọ́nà àbáyọ ń bẹ̀ ká máa ṣàdúrà bá ti jáde náà àdúrà lọ́rùn o bá ti jáde náà kí lọ́rùn àdúrà ni ká ṣàdúrà dáadáa ọba ní kẹlá mọ́ṣá ìyàwó ń bẹ̀ amúra ṣàdúrà dáadáa ẹ wá wò ẹnì má bèrè bèrè kan lọ́wọ́ mi ní sáànà kọ́ ni sáànà náà ní mọ́sálásí wa bọ̀dá jíma bára wọ́n ni bàbá ìmọ̀mù kí láti báyìí o kí ní ká fi dìra àwọn ogun dábà fi dìra àwọn tí àdábà fi dìra wọ́n ti bèèrè náà tó ẹ̀sìn ìpamọ̀ kan ní ṣe kálùkù ń bọ̀ gbọ́lọ wọ́n bọ̀ ya bọ́ sọ̀pọ̀nàpọ̀ nǹkan mùsùlùmí ẹ̀kọ́ púpọ̀ solution kan yẹn o lọ́dọ̀ àwa mùsùlùmí ni mo gbé o ní ìṣẹ́lẹ̀sìn ní o tó bá jẹ́ mùsùlùmí tó bá fi lọ bá wọn bọ̀ kan mo ti kó olùsàbò àdúrà ni wọ́n mọ̀ sí ti ẹ̀ o ọ̀dá jí ma bára tó wá bèèrè pé tí a kọ́ jálé ní tí a mọ́dí tí a mọ́ra o mọ́dí tí a mọ́ra mọ́dí tí a yí ma sọ ápù káàkiri nínú ọkọ̀ ìfẹ́ gílé kan kò lè ràn lọ́wọ́ o wọ́n bèèrè pé sáà lè máa mọ̀ tí kò lè mọ̀ tí ṣùgbọ́n ó bá bẹ́ mọ̀ tó mọ̀ náà má mọ̀ kúkú o lẹ́nu ní ìlànà ìkúkú ní ìràyè ó bá bẹ́ mọ̀ tó mú ó lè máa háyà Kùránì orúkọ Ọlọ́run àwọn àdúrà tó dá ó sì fomi fọ́ wọ́n lè ní kó fomi omi lásán fọ́ wọ́n lè ní omi òkú gbádá omi tí pọ̀ láti sápọ̀ tí ọ̀kanlẹ̀ omi náà ni wọ́n lè lómi sáńsá omi náà ni wọ́n lè lómi àpọn omi náà ni wọ́n lè lómi ẹ̀nà omi náà ni àwọn ní àwọn òkúrò fọ́tí wọ́n wọ́n fẹ̀ yíò fọ́tí ẹ ẹ̀nà ní àwọn bí ẹ̀jẹ̀ ẹran ojú máa hàn tún wọ́n ẹ̀jẹ̀ ẹran tó bá ti ẹ̀jẹ̀ ẹran tó arábù ní ẹ̀jẹ̀ ẹran ẹ̀jẹ̀ mùsù ẹ̀jẹ̀ kí lẹ́tọ́ máa lò ẹ̀jẹ̀ àṣírí mo ráwọn bàbá wọn wọ́n ṣe o ṣùgbọ́n bó hàn tún náà jápàrà lọ́lọ́ orí hàn tún náà wò ní ìtọ́lẹ́sẹ̀ ọmọṣẹ̀lẹ̀ ẹni tó lè ní kí nǹkan máa ṣe ìyàn lọ́lọ́ tó ti yẹ́ ìsìn wọ́n sì hàn orúkọ àjànú jẹ́ ìsọ́ nínú ọmọ kàtíkóríkálì báwọn àfáà kan bí wọ́n ṣe fara mọ́ pé èèyàn mọ̀ hàn tún tó lè wọ́n láyé lọ́gbọ́n yes I'm saying it openly èmi ò mọ̀ hàn tún láyé bó ṣe rí ni náà àwọn kọlọ̀ tí èsì mú tí láyé bí ìmọ̀ bá ti ṣe lẹ́nu bí ìfín lo orí ẹ̀kẹ̀ rí lè lo bí ìmọ̀ bó ṣe bí ìmọ̀ bí tèsì ẹ̀kì lẹ́nu ní ilé tí mo mọ̀ ní pé táwọn kan bá mọ́ mọ̀ pọ̀ tí náà wọ́n máa wò báyìí bí ó mìíràn torí bẹ́ẹ̀ ẹ̀dùn tọ́lọ̀ lẹ́yìn náà ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ wa lọ́lọ́run ní ìyà jẹ wa ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọ̀nà ọlọ́run ní ọ̀hàrọ̀ fasad fil barri wal bahri bima kasabat aydin nas ọlọ́run ní gbogbo àwọn àbàjẹ́ tẹ́rí lórí ilẹ̀ gbà mí ẹ̀yin lẹ́ ń fa lè yòdí kọ́ ń bá tọ̀ lẹ́dí àmìlú la'allahum yarji'un ọlọ́run wà fi díẹ̀ tọ́ ilẹ̀ nínú ìyà bá pàdé láti àmà bóyá ẹni síwọ́ torí bẹ́ẹ̀ ó bá jẹ́ṣẹ̀ ẹ̀jẹ̀ á tún bá o wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati a'ma torí bẹ́ẹ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ tún bá o àwa bẹ̀rẹ̀ ọlọ́run tó bá jẹ́ṣẹ̀ wa náà ló fà foríjì wá o bá jẹ́ṣẹ̀ wa ló kó mọ̀ sọ́lọ́pàá foríjì wá o foríjì wá ọlọ́run àtúbá o foríjì wá ọlọ́run àtúbá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ kó kéré èyí tí a ṣẹ̀ tí a mọ̀ kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ sàtíyà foríjì wá ọlọ́run àtúbá lẹ́yìn náà nínú solution kí kálùkù lọ máa ṣiṣẹ́ wáṣẹ́ṣe kò sì nítẹ̀lọ́rùn wáṣẹ́ṣe kò nítẹ̀lọ́rùn ẹwọ́n wọn ẹni kọjọ́ kọ̀kálẹ̀ ẹjọ́ kan mọ́sálásí bàyà náà nígbàtà ní ìsàgbà wọ́n nígbàtà náà bí mẹ́lẹ̀ bá ní à sí òsì ọjá sọ tí ń ṣe owó iná ní kankan ní ànábì fún láwọn àdúrà tó lè ṣe ìkanú àwọn àdúrà tánà bẹ̀rẹ̀ kọmẹ́ntì ànábì kọ́ máa sọ pé Allahumma inni a'udhu bika minal ajzi wal kasal pé ọlọ́run mo wáyé lóníṣọ́ minal ajzi níbi ìjọ́lẹ̀ wal kasal àtòròjú ọ̀dà kí lànábì sọ fún pé ṣàdúrà wọn bá má dọ̀lẹ lọ ṣiṣẹ́ má sì rojú níbi iṣẹ́ rẹ̀ kó lè rówó torí bẹ́ẹ̀ gbogbo wa ẹjẹ́ alẹ́ṣẹ́ta ṣe káàdé máa jẹjẹ ìrọ̀rùn finally ẹjẹ́ ká jìnà sí àtàásọ̀ ẹjẹ́ jìnà sí kí ní gẹ́lẹ̀ tribalism name calling
ethnic labeling ẹjẹ́ àjìnà sí wọ́n ìdáhùn ṣe ìdíkò ní àwọn lọ́wọ́ tá a bá ti gbọ́gbọ́ ara ṣẹlẹ̀ nìkan àwọn Fúlàní ní ẹ̀stọ́pù ẹ̀wọ̀ àwọn Haúsá ní ẹ̀stọ́pù ẹ̀wọ̀ tá a bá ń bá làbíà sáàmà àwọn Fúlàní tí wọ́n ìṣàjí ní pálí tí wọ́n ìṣàgbé ní pálí tí wọ́n ìṣàjí ní gbé ní tí wọ́n ìpáyàn ní àmọ́ wọn Fúlàní ọ̀rẹ́ ìbìdà orí ní ìṣẹ́ mọ́sálásí ọ̀nà Fúlàní ní lọ́jọ́ dáa ẹran rẹ̀ ní tàjẹ́jẹ́ ọ̀dẹ́ni kankan láàmú àjọ wà lókò mọ́sán lọ́mọ yọdún tó ti wà lókò mọ́sán àwọn ilé ń bẹ lókò mọ́sán ìtòṣe pé àwọn Fúlàní wọ́n wà ń bẹ̀ tàbí tó ń gbé wọn dàwà láàmú àwọn náà dàwà láàmú àjọ ń gbé lálàáfíà ó wá gbọ́ pé wàhálà ṣẹlẹ̀ ẹ̀dùn kọ́kọ́ láwọn Fúlàní nínú àwọn ọ̀ràn Fúlàní ò ní dùn ẹkùn lè lóde ó lóókọ̀ ẹkọ́kọ̀ rẹ̀ pé kó o lámúsá ní sẹ́nà àwúsọ́ òdù ṣé yóò bá ti kidnap òsì ṣé yíò ti kidnap òsì ìrànwọ́ làwọn èèyàn ti ní àwọn ajínigbé yóò sí torí bẹ́ẹ̀ ẹ má pẹ̀lẹ̀ kankan pẹ̀lú ìran rẹ̀ nígbà tó bá pàtí òdá ẹ pè lókọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ má fi ẹ̀sìn pé àwọn mùsùlùmí ní tí ó rò pé náà wọ́n mùsùlùmí máa dùn ní tó bá ń sọ bẹ́ẹ̀ nínú wọn ò lè dún àwọn àyípààyàn àyíṣàjínigbé àyíṣàjínipa àyíṣe terrorist ṣé kírísítẹ́nì tó ń ṣe bẹ́ẹ̀ sí ni àrípàtọ̀ tí wọ́n mú fún kidnapping gbogbo ẹ̀ ló bá ẹ̀sìn tó kọ́ọ̀yàn ká ṣe bẹ́ẹ̀ sí torí bẹ́ẹ̀ ẹjẹ́ stop ẹ̀ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ kájọ bá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹbí kájọ bá wọn wí kájọ gbógun ti wọn irrespective of irú ìran tó ti wà àdúgbò ẹ̀sìn tó ti ṣe torí pé ìran wọn òkọ́ ní tó ń ṣe ẹ̀sìn tó sì ń sí òkọ́ ní tó ń ṣe Christianity òkọ́ ọ̀yàn pé kájẹ́ kidnapper Islam òkọ́ ọ̀yàn pé kájẹ́ bandit ẹni tí bá ń ṣe ẹ pé lórúkọ tó ṣe ẹ pé lórúkọ rẹ̀ ti ń jẹ́ ẹ má bẹ̀sùn pé ẹ má bẹ̀rẹ̀ pé ká má bàa máa bára wájà lọ́nà tí ọ̀tọ̀ ó rà àwọn méjì wọ́n sọ pé ìmọ̀ mú Ògbómọ̀ṣọ́ kìíní kan bandit lẹ́nu alhamdulillah ẹ̀yẹ́ sọ fún ọlọ́run sí àná mi ò ní criminal record bí lájí ní ìlérí nínú àwọn tọ́lọ̀ ìṣẹ́ fún mi Anglican primary school Salvation Army primary school méjì tí mo lọ nìyẹn ní Badagry kò lọ́ọ̀bẹ̀ èmi ní assistant head boy nígbà tí mo máa ní primary school téèyàn bá jẹ́ criminal wọn ní assistant head boy àwọn ọ̀pẹ̀lẹ̀ wọ̀sán tó pa fún ní Badagry tí mo ti lọ secondary school èmi ní assembly prefect téèyàn bá jẹ́ ọ̀daràn wọn ní assembly prefect èmi ní máa ń coordinate assembly téèyàn ṣàdúrà fún mi ní criminal record lọ́sùn bí Abíọ́lá lábẹ́kúta no criminal record Federal College of Education ló ṣí ẹ̀dà lábẹ́kúta tí mo ti ṣe NC lọ́bẹ̀ 2005 tí mo ṣe tán I was the overall best graduating student yes gbangba láti wí no criminal record nothing lọ University of Ibadan tí mo ti ṣe tán nígbà mo ṣe tán ní 2011 tí mo parí first degree the university awarded me as Sara Award as the best